Ẹ kú dédé àsìkò yìí. Adéyínká Ọlọ́sùnkànmí ló kọ tèmi Bàbá fi láṣàrò kóyìn rèé tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Mo tún ti dé lọ́jọ́ tòní kọ́mọ́ tí kan bí ó ṣe rìn èdè bábẹ́ èdè ìlú bábá àjìnà ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìlú bábá ìròmọ̀ bábá ìrìnà bábá ìwọ̀. Ọ̀hìn kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèé èmi lọ́mọ aládé jìgànjìgàn tòkòtòkò tọ̀kọ̀tọ̀kọ̀ abọ́gbọ́nú ni mí tọ̀tún tòrútòrú. Èmi lọkùnrin sì bà olórí aláròyé ni mí ńlá àánú onímọ̀ tí wọ́n sùn. Ẹ rí bẹ́ẹ̀ ni mo mú bí iṣẹ́ ló fi mọ́ ńlá àwọn òbíṣẹ́ mi pa mí ètè ń lè dọ̀gá àgbà. Èmi fálẹ̀ mẹ́kùn tọ́lọ́ ọba mi fún mi lè tùmọ̀ àdéṣe ń sàlẹ̀ fún ẹ̀yin náà ẹ̀wù ẹgbẹ́ wáwò sáàrin ara wa gbangba lẹ́rìí pé mo iṣẹ́ kí n tó dakọ ni mo jìyà títí kí n tó jẹ́yàn mọ́jọ pọ́tọ́rì tọ́ ìyà ń jọ́ sí wọn tó jẹ́ ń kẹ́rù mi láàfin ẹ̀yin náà ẹ̀wù wáwò sáàrin ara wa ẹ̀rí pé ọwá ní ń dáná orí mòfin tọ́ fi jẹ́ ẹni kọ́rí mo tọ́bọ̀ tọ̀tọ̀ síbẹ̀ aṣọ tí ń bọ láró lẹ́rù àti tìbọn mi ò sùn tèmi Adéyínká wọn mọ òsì èmi kọ́ sí ni ìníwò tọmọ ẹni kẹrin wọlé káàpàtà lórí mi náà fi tèmi jà náà bí kan nílé wa Adéyínká mo tún ti dé lónìí. Ẹ káàbọ̀ sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ ní tẹlifíṣàn àrédíò lọ́jọ́ tòní tí ẹ mọ̀ àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀nìmọ̀nì wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ kí ọlọ́ṣà kóni lẹ́rù ẹni wọ́n tún wá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú òtọ́rọ́pọ̀ èèyàn ní òkúri tá a wọ̀ á fi afẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa àwọn supporters wa àwọn tó ń bùn wá ní nǹkan àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì lórí àwọn last program tá a ṣe lọ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ṣùgbọ́n kí a tó máa bá ìdúpẹ́ wa bọ̀ ẹ dákun ẹ jẹ́ á kọ́kọ́ dé iléeṣẹ́ wa náà sẹ́yìn mọ̀ pé ìpolówó ọjà ń ní àgúnwò ká polówó ọjà ká lè bá jèrè rẹpẹtẹ ẹ̀yin náà ẹ gbé polówó ọjà wá o ẹ gbé polówó ọjà yín wá ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ mò ń bọ̀ ọ̀fẹ́ gbé ń pa. Iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí mo ti rí iléeṣẹ́ tó dàbí Ajíṣebí Ọ̀yọ́ online television and radio àṣẹ lóòótọ́ ni pé orúkọ a máa rọ mọ́ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́ data sàníkàsọ ni àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí táwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ti ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sẹ́yìn ni bàbá ẹ sọ àlárì ní bàbá ẹ wò ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà kájú lè máa bùgbà yín jẹ lójoojúmọ́ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio àṣé Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio bẹ́ẹ̀ ṣe ń wò mí kétékété yìí bẹ́ẹ̀ náà ni ẹ tún lè ní àǹfààní láti gbọ́ wa tẹ́ bá ti lọ sí orí wẹ́bsáìtì wa ní www.ajisebiọyọradio.com kétékété náà ni ẹ gbọ́ ẹ̀rí náà ló lọ ní abẹ́ móhùnmáwòrán yìí ní www.ajisebiọyọradio.com ẹ tún lè gbọ́ wa lórí Radio Garden live online radio Zino radio àti gbogbo àwọn popular radio directory tẹ́ bá fẹ́ subscribe to YouTube channel wa ẹ̀yẹn kàn tẹ tv.ajisebiọyọradio.com àràgà ni ó gbé yín lọ sí orí YouTube channel kẹ́ ẹ support wa kẹ́ ẹ subscribe sí YouTube channel wa kí n tó mọ̀ bá bọ̀ a sì tún nílò ìrànlọ́wọ́ àti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ kan àwọn iṣẹ́ tá a fẹ́ mọ̀ lò kàkàn wó pé ká má dúró ní sẹ́yìn pé àìdúró ni ijó ìbẹ̀rẹ̀ báyìí náà ni iṣẹ́ ẹni tó bá sì ṣe dé òpin náà ni Bíbélì sọ pé a ó gbàlà ẹni tó bá gbìyànjú dópin náà ó gbàlà náà ló jẹ́ ká tún mọ̀ bá bọ̀ báyìí pé ká má dúró dìgbà tá a bá tó ní irinṣẹ́ ẹ̀yà ìjẹ́ ká wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa àwọn tó ń sọ̀pọ́ọ̀tì wa ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba Olódùmarè tí ò ká mi dá láti gbẹ́ tí mo ti bẹ̀rẹ̀ tí ń bá mi ṣe tí ò jẹ́ ń sísọ torí ọ̀rọ̀ làwọn míì sọ tí wọ́n fi di ẹni àkọlẹ̀ Ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo mọ̀ lóore o wá tún mọ̀ bá mi sọ o má jẹ́ ń sísọ má jẹ́ ń tẹ̀lé gbóbi ọ̀ lábẹ́ bẹ́ẹ̀ kí n bọ́ sọ́dọ̀ bàbá wa Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni wọ́n ṣùgbọ́n ọ̀rẹ́ Ọ̀wọ̀ ní Ondo State ni àwọn fi ṣe ibùgbé bàbá wa Fatai Lamidi bàbá ń gbọ́ ó ṣeun ó ṣèyàn adájọ́ mọ́yẹ̀ aṣàrò mọ́tàṣe tí irú wọn bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ á wá wọn rí o lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n kọ́kọ́ bá mi ṣáàtì náà ni ẹ̀ ń wò ní
ẹ̀yìn mi ní àyìn ní wọ́n send message sí mi ní Facebook torí mi máa ń fi phone number àti kíní Facebook mi sí ìta ní tí má ti ṣètò lórí rédíò ní wọ́n message mi ní ọjọ́ náà lọ ẹ̀ rí pé on the 2nd of October ni wọ́n kí mi wọ́n dẹ̀ ṣàdé àwọn oníwàrà kan náà mú kánà lẹ́yà nínú náà sí àmì wọ́n sì ní send phone number ní sáwọn bàbá sọ̀rọ̀ lọ ilẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó ogún ìṣẹ́jú dáa lóṣù lọ́jọ́ náà lọ wọ́n lè ṣàdéhùn pé àwọn ọmọ wọn sí ẹ̀rí bí wọ́n ti bẹ̀rẹ̀ fóònù bàmí mi. aláì gbàngàn ní kíní ọ̀hún bá wọlé yẹn náà sí mi lọ́jọ́ náà lọ. ẹ ṣeun bàbá wa kúta ìlà níbi o àdúpẹ́ o àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà ìmọ̀ ò ní tán wò yín o àpò tẹ́ ẹ fi ń mówó tẹ́ ẹ fi ń náwó ṣà tẹ́ ẹ fi tún ra dátà àti gbogbo àwọn olólùfẹ́ wa náà àti náà ní ṣòfò kí Ọlọ́run ọba Olódùmarè ní dẹ́yìn náà dá bùkátà yìí. èyí tí wọ́n á tún rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jọ ń lójú nínú ọdún tuntun 2021 yìí yàtọ̀ 2020 lè tí mo sọ lọ tó bá ní gbogbo eléyìí wà láì ní 2021 tá a wà ní àárọ̀ ọjọ́ tá a sì sọdún tán tí lẹ́nu gbẹ tí ò sí nǹkan kan bí èmi kàn ní kí n ṣe hello pé kí n tún kí wọn nígbà mo rí wọn online mo lè kí wọn. wọ́n bá ní wọ́n pè mí wọ́n ní Yínká ò mo ní o pàpín baálẹ̀ fìlà mo ní hó lẹ́ẹ̀kan sí wọ́n ní Adéyínká Ọlásùnkànmí mo tún dáhùn mo ní hàn ọjọ́ bí eré ni kì í ṣe eré o ni mo bá dáhùn lóhùn wọ́n ní send account number rẹ sí mi account number bàbá tó ń sọ̀rọ̀ mi lọ èmi tó fẹ́ bọ̀rọ̀ bó mọ́lẹ̀ ó sàárọ̀ kùtùkùtù torí inú mọ́sálásí gan ni mo wà lọ́jọ́ náà lọ́hùn wọ́n ẹ̀sẹ̀ kí mo tán ní láàárọ̀ a tún sọ̀rọ̀ mi lọ wọ́n tún pè mí wọ́n ní pàpín baálẹ̀ fìlà ìlàsàrògbò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan so ní download ní mo ní o send account number rẹ sí mi mo bá send rẹ̀ online láàrin kádìjú kálájú gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n láti lú ní mẹ́sẹ̀gì wọlé àwọn MTN tí wọ́n máa ní kí èèyàn ó ṣe kọ́lá tún ni wọ́n ò jẹ̀dán dé tán tó fẹ́ máa dà láàmú láàárọ̀ kùtùkùtù nínú mọ́sálásí wọn àbí kó jẹ́ àwọn NCC pé ẹ máa lo face mask ó à ń lo face mask ní ń gé ìyẹ̀wò báyìí wà láì ẹgbẹ̀rún lówó tó wọlé sínú àkáǹtì láàárọ̀ kùtùkùtù àbáwá Fatai Lamidi Ọlọ́run àti ibi tó fúyẹ́ àti ibi tó wúwo Ọlọ́run ọba yín gbé ẹrù yín o kò ní dá yín náà dá bùkátà yín tọ́lẹ̀ dámidáfínì ẹ̀ sì pé mélòó lára mi ẹ̀rí mélòó gbogbo ara mi ẹ̀rù bí àwọn ọmọ òpin serious òótọ́ ni serious o àwọn ọ̀rẹ́ mi kan wọ́n mọ̀ ní ẹ̀rí on serious element èmi gángan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ìgbàgbé kankan báyìí serious tí ẹ bá wo gbogbo bí Nàìjíríà dé ní ibi tílẹ̀ tò nímọ̀ ẹ̀ gbogbo COVID-19 gbogbo àìsówó lóde gbogbo kéèyàn máa lose iṣẹ́ rẹ̀ tí COVID-19 ti gbogbo ẹ̀ mú mọ́ra wọn pẹ̀lú àwọn ìjọba tí wọn gbádùn tí gbogbo ẹ̀ kónú tábà wo gbogbo ẹ̀ èyí ọkàn bìrò ní para rẹ̀ so ní wọ́n fi ní ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ báyìí ẹ̀ ní làbí ń rí ọwọ́ àjọ bí eré ni kì í ṣeré o láìdáláì tó bàbá wa Fatai Lamidi wọ́n ti náwó sí i ó yà mí lẹ́nu ẹ yà mí lẹ́nu ẹ dùn mí nínú ọlọ́ọ̀ba yóò dùn mí náà nínú o ẹ dá mi dákì ní Ọlọ́run tó dá yín náà dáhùn kátà yín mo dúpẹ́ o mo mọ̀ lóore ẹ ṣe ń gan ni torí yìnyín kẹ́ni tún lè ṣe mí ẹ mọ̀ kókó òkú nìbọn rún ìwọ náà rẹ́rìn mi Oliver Twist ni mí o èmi gángan la jíjẹ dé tí wọ́n ní ìjẹ́ kan mọ́ ẹ ṣé o á tún máa retí ọwọ́ yín lágbàbẹ̀ bọ́ sí orí YouTube channel àwọn tán kọ́mẹ̀ntì níbẹ̀ ẹ̀rí Sinagari Miri 3 days ago ni òun náà kọ́mẹ̀ntì ó ní good I wait for love from you náà sì fún ní love tó ṣe bèrè rẹ̀ tí tèmi náà fi sí rẹ̀ ṣùgbọ́n ẹ ṣeun mo dúpẹ́ o ẹnì kejì tó kọ́mẹ̀ntì níbẹ̀ náà ni láti ilé agbára ẹ bá ń gbé kinní tó ń lọ kúrò káwọn ìdílé orí orúkọ ni dáadáa ẹ bá ń gbé kinní tí ń lọ kúrò Olúwarótìmí Àjàyí ó ní nice work more grace bro ọ̀rẹ́ mi pa ó ṣeun mo dúpẹ́ mo really appreciate o ẹ̀yin náà lọ subscribe to YouTube channel wa subscription YouTube kò lọ owó lọ ọ̀fẹ́ ni o bọ́tìn kan pàlàbà yọkàn wà níbi bóyá ní òkè ẹgbẹ́ kan ní àyín níbi déédéé bíi tó bá yẹ pé kò sí kí ló kọ rẹ̀ ń bẹ̀ ẹ̀ẹ̀kan bí ọkàn wà ní déédéé àárín tí ẹ kàn kílíkì rẹ̀ subscribe
red àti white báyìí náà fi ṣe kíní tẹ bá ti click ẹ̀ ẹ̀yin náà subscribe red ẹ̀ rí aago kan tó wà ńbẹ̀ aago tá a máa ń lù tá a fi hàn sí gbágángbágán aago sáàfù aago oúnjẹ ẹ wá jẹun o nígbà tá a fi pàǹpẹ́ náà ẹ̀yin yóò aago ẹ bá ti click ẹ̀yìn ni wọ́n mọ̀ bí ké sí tí a bá ti wà ní online tá a bá ti upload ní video tá a fẹ́ stream live program wa kí ẹ subscribe sí YouTube channel wa. lábẹ́ bẹ́ẹ̀ ya tún bọ́ sọ́dọ̀ Lukman baba Patriot láti Ọ̀pá ní Kwara State lọ́hùn òun náà ti náwó sí ọ̀rẹ́ mi àjọlọ sùkúù ní ó ṣeun mo dúpẹ́ mo mọ̀ lóore. Kébé Luma ọ̀rẹ́ mi yìí kò gbọ́ Yorùbá o tẹ́ ẹ rárí tẹ́ bá wo ohun tó kọ síbẹ̀ ọ̀rẹ́ mi nice job only say I no know wetin you talk for Yorùbá thank you. Kò gbọ́ Yorùbá mo wá ń ṣàlàyé fún wípé ẹjí ń sáré sọ kó sí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ṣe jẹ́ òun ní ń jẹ́ Luma kémi tó máa jẹ́ Lumatech nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe Android application ní ọdún náà lọ́ọ̀ ní 2017 kò sí owó tá a fi lè register Google Play Store òun ló fún mi ní $25 tí mo fi ṣe registration Google Play Store mo á wò pé kí lèmi náà lè ṣe mo á fi ní yín sì máa mú ọkọ rẹ̀ mo kọ tèmi tí mo jẹ́ tẹ́ bá rí ẹ̀rí Kébé Luma ni mo kọ síbẹ̀ ìdíkà fi tech fún lẹ́yìn Lumatech bí mo ṣe di Lumatech láti ìgbà náà láti gbà kò sí gbogbo nǹkan tí mo ṣe tí ì support ọ̀rẹ́ mi nà online láti mọ́ra àríra rí báyìí lẹ́bi mọ́ ní àjùmọ̀dúró kan tàánù ẹni Ọlọ́run bá wọn ṣe náà ní ṣe ní lóore. Ó ṣeun thank you so much Luma I really appreciate your kind gesture may God Almighty continue to support you and bless you and your family thank you so much brother I really appreciate you. Mo wá sọ pé I was talking about how I started Ajisebi Radio and TV what brought about the entertainment what we have done so far the obstacle I face on daily basis and what I needed to succeed. Only I will do another one and add subtitle. Only if I get money by God's grace, I will send you small things to use. But máa ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni. Mo dúpẹ́ kò gbọ́ Yorùbá o. Kò mọ̀ mí rí, kò mọ ẹ tó súnmọ́ àríra rí nígbà tó fi wà ní Nàìjíríà ní Island ló wà. Ẹ bá ń gbé fọ́tò rẹ̀ sí láti ilé agbára káwọn èèyàn rí ojú olóore. Òun ọ̀rẹ́ mi ni. Luma, thank you so much, Kébé. I really appreciate you, Casey, brother. Thank you, bro. Ẹ tún bá mi tarí tẹlòmíì náà sí. Hestan láti China. Tẹ́ máa ní kéèyàn máa sọ kéèsì nǹkan tó bá ní. Níta bá mọ̀, tá a bá tún fi ń gbèlú wa lárugẹ. Ọlọ́run ó sì máa bá wa fẹ̀rẹ̀ parí kàṣẹ. Ẹ rí ẹni yìí tiẹ̀. Kìí ṣe ọmọ Ọ̀yọ́ bọ̀ China ló wà. Online náà láti mọ́ra. Ibi tí mo ti ṣe kinní yìí. Lọ́ba ń béèrè lọ́ba ní this Ọ̀yọ́ na ìlú o how is standard of living cost of living ó ṣà ń béèrè lọ́wọ́ mi bá ṣàlàyé fún un ó sọ fún pé lọ́ba ní I like to live in ìlú tẹ́ bá rí ètò ẹ̀yẹ ẹgbẹ́lógò ń kú kẹjá àwọn èèyàn orí kíni dáadáa ẹgbẹ́lógò ń kú ó ní I like to live in ìlú bá a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́ba ní àmọ́ bóun wálẹ̀ àti ń bá a wálẹ̀ nù tá a bá bẹ̀rẹ̀ tá a bá bọ́ sí dáadáa tán ní ìsìn tá a bá rí lẹ̀ ìbáwọn bíríkìlà tí ó sì sẹ́ńbẹ̀ tí báwọn ọmọ Ọ̀yọ́ ni àǹfààní kan òjò bá ń lọ àwọn tí wọ́n talẹ̀ gan náà ọmọ Ọ̀yọ́ ni wọ́n owó ilẹ̀ náà má gbà wọ́n ò fi ṣe nǹkan dáadáa wọ́n ò fi ṣe nǹkan míì àwọn yìí olóúnjẹ tí mi bá dé tó bá ń ra oúnjẹ tútù àti sísè lọ́wọ́ wọn bí lọ síwájú ṣe máa ń bà lùnù ẹ má fojú dìtẹ ẹranko kí n gbin o ẹ̀rí kò sí nǹkan tẹ́ gbé débí tà nígbà yín fi olówó ẹ̀ tẹ́sì máa tà ẹ̀tà ní kọ́kọ́ tà kí gbogbo ẹranko fẹ́ràn tó tà alálùbáríkà làwà ẹ bá wa dòwò pọ̀ kí alùbáríkà wa kó tún máa yí mọ́ra wọn kọ́lọ́ máa yí wọnú ọlá bí ó kọ bàbá mi Aláàfin Ọláyíwọlá ọba làkúndì mo sì dòlà lórí àdé o mo sì bá wa dún ní lọ ẹ má jò ohun mi wà dáṣe ní ohun ìwé ohun náà ẹ bá mi gbé Nàbísà Àjàdé Ọlọ́run náà comment thank you so much sí pàṣẹ mi and happy married life o mi God Almighty Allah bless your new hope kí Ọlọ́run bá ló bá mi fi àgbáríkà sí ìgbéyàwó rẹ̀ Nurudeen ọ̀rẹ́ mi nù láti ilẹ̀ òkè ní ilẹ̀ Arab country lọ́hún wà lọ́hùn. Thank you so much brother òun ni ẹ̀rí òní ẹ̀dá bá rí nǹkan kan ó ní rédíò náà ni mò ń gbọ́ lọ́wọ́ ẹ̀ àwọn àgbọn ọ̀sẹ̀ máa gbọ́ wọ́n ti máa ń gbọ́ wa tipẹ́tipẹ́ ẹ bá lọ sórí wẹ́bsáìtì wa yìí ló gbọ́ wa ẹ̀rí Nurudeen thank you brother Ọpẹ́yẹmí láti Sẹ̀lẹ̀ mo really appreciate ọpẹ́ thank you gan ni o Mariam láti ilẹ̀ Haúsá lọ́hùn wọ́n náà thank you o ṣe mo dúpẹ́ Mubarak Isiwe ara àwọn olùgbòǹsáfẹ́fẹ́ ni nílé iṣẹ́ wọn bí tó náà mọ̀ dábí ọ̀rẹ́ tí wọ́n mọ̀ rí o kí ni iṣẹ́ ó dé ìwé ò jọra wọn tán dáadáa ni òun náà yóò dàbí ọdún á dára àwọn èèyàn ń bọ̀ kí n tún máa fi agbẹ́ bẹ̀rùn dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi
Abdulaziz Ibrahim Ọlálékan tí ó ṣokùnfà bí mo ṣe mọ Easyway kọ́ra ní WhatsApp group àti gbogbo àwọn members wa tó wà níbẹ̀ láti àwọn èèyàn pọ̀ tí mi bá ní kí n máa dákọ wọn láti èmi tí lè ó fi mọ́ tí lè ó fi sú ní sì máa dákọ wọn lọ ni tí mi ní páyé rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ń bẹ àti ní WhatsApp group tá a create tá a ti máa ń tàkùrọ̀sọ tá a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ bí a ṣe fẹ́ kí kíní yìí ó rí bá a ṣe fẹ́ kó rí bá a ṣe fẹ́ kó tún rí kó tún rí gbogbo ẹ̀ àwọn èèyàn wa wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n sì ń support rẹ̀ so láti abẹ́ Abdulaziz Ibrahim Ọlálékan mo dúpẹ́ mo mọ̀ lóore mo rí rẹ̀ àṣìṣe ẹ̀yà ta ló tún wà níbẹ̀ Alfalaki Sheikh Alfalaki àwọn èyí ṣe wọ́n máa ṣàdúrà fún wọn ní well done inshallah ẹ máa dé ibi gíga àbá ògo rẹ máa búyọ thank you àtẹ̀yìn náà àti gbogbo àwọn olólùfẹ́ wa ògo gbogbo wa ní òbúyọ àní ṣàtẹ̀tì àmì báráyé bọ́ọ̀tì ta ló tún wà níbẹ̀ ATICT àwọn náà dúpẹ́ àríra rí o online náà ni wọ́n dúpẹ́ wọn ní inú wọn dùn ẹ wá wo bí nígbà tó ń sọ ní Aflumatek I'm so much inspired very proud of you Good Samaritan love your initiative tá a fi ń bá a débi báwọn èèyàn wọ́n ń wá inspired pẹ̀lú nǹkan tá à ń ṣe ó túmọ̀ sí pé nǹkan tá à ń ṣe yìí nǹkan tó wúlò adúpẹ́ o thank you ATICT thank you gan adúpẹ́ ẹ̀ṣẹ̀ ta ló tún wà níbẹ̀ ẹ̀yin náà ẹ wà inspired ní tẹ́ ẹ bá ní ẹ máa fi gbogbo òbí yín lárugẹ o látara bẹ́ẹ̀ Ọlọ́run sì máa ṣe àgbéga fún ẹ̀yin náà gbogbo wa ó lè má jẹ́ ọmọ Ọ̀yọ́ nìkan ìlú rẹ gbogbo ìlú rẹ pátá ìwọ náà máa ṣàgbéga fún ìwọ náà sì máa lágbèga Fatima ìwọ náà ó ṣe òun mo dúpẹ́ o òun náà kọ́mẹ̀ntì lórí fídíò tá a ṣe ní ọjọ́ náà lọ́hùn òun náà kọ́mẹ̀ntì ìwọ náà mo dúpẹ́ o happy married life o God Almighty Allah bless you òun àtọkọ rẹ ta ló tún wà níbẹ̀ mọ́mí Moyọ̀ láti Ìbàdàn ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ àmọ́ lóore o àti lórí Facebook báyìí bàbá wa Kẹ́hìndé Ìdòwú wọ́n ní gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́jọ́ náà lọ́hùn àwọn náà tún wá ń tún sọ pé nífẹ̀ẹ́ ìlú ẹni àpẹẹrẹ ìgbàgbọ́ ni o ara apá kan ìgbàgbọ́ ni wọ́n sì ṣàdúrà Ọlọ́run ọba yóò bẹ́yìn náà ṣe títí yín o yóò bẹ́yìn náà gbé ẹrù yín níbi tó ti wúwà níbi tó ti fúyẹ́ àti bàbá wa Lukman Báyọ̀lélẹ̀ àdìtò láwọn náà ṣàdúrà gan ọyá ọfẹ gbé mi kúrò káwọn ìlú lè bá rí kíní dáadáa gbé ń pa oògùn yóò fẹ́ iṣẹ́ àdó gbé ń pa ẹ wò dáadáa ẹ kú iṣẹ́ thank you for this initiative Olúwa ọba á túnbọ̀ gbé Ọ̀yọ́ ga ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ o èmi náà sì ṣe àmì o lẹ́ni bàbá wa ni wọ́n ní níbẹ̀ lọ apá kan gbàgbọ́ ni lẹ́ni tó bá ń gbìyànjú láti gbé fi ìlú rẹ̀ sọ́kàn tó sì ń gbé e ga Ọlọ́run yóò máa gbé òun náà ga àtúbọ̀tán rẹ̀ yóò sì dùn bí oyin Ọlọ́run á túnbọ̀ kún yín lọ́wọ́ ẹ ò sì ní ṣe àṣetì ní agbára Ọlọ́run àwọn alálẹ̀ Ọ̀yọ́ yóò tì yín lẹ́yìn àìsè àṣeyọrí Ọ̀yọ́ ò ní bàjẹ́ o àmì o àtẹ̀yìn náà o Ọ̀yọ́ ò ní bàjẹ́ o Ọ̀yọ́ ò ní gbàgbé gbogbo alájọdé ibi gíga ta ló tún wà níbẹ̀ ẹ̀rí Muhammed Ọlásùnkànmí Musiliu ọ̀rẹ́ mi nù àjọ lọ sùkúù ní òun èso ọmọ Ọ̀yọ́ ọmọ Ṣàkí Ògún ọ̀rọ̀ fi àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ni àgbò náà kọ́mẹ̀ǹtì ní orí ìní Hakeem Adisa òun náà ní ẹ̀kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run á túnbọ̀ máa ṣe àlékún ìmọ̀ àti òye Ọ̀yọ́ àti Nàìjíríà ò ní bàjẹ́ o àmì o àwa náà sì ní bàjẹ́ níbẹ̀ ta ló tún wà ńbẹ̀ bàbá Lukman Báyọ̀lélẹ̀ àdé Hakeem Adisa ìdàpọ̀ Musiliu Wàlíù Adésínà Adédòkun ọ̀rẹ́ mi ajọlọ́sùkú náà ọmọ Ṣàkí lọ́nà òkè ìpínlẹ̀ náà Ọlọ́run bá gbogbo wa gbé ẹrù wa níbi tó ti wù wá síbi tó ti kú ẹ òní dá wa dábò kàtà wa àní ṣe àṣetì ẹ̀kún ìmọ́jọ́kọ́jọ́ mọ́ yóò ìdìde dìbàrà o àní ṣàṣetì àṣeyọrí láàjọ mọ̀ sí Mariam láti Ìbàdàn mo dúpẹ́ thank you happy married life may God bless your home David Sam wọ́n ní this Ajíṣebí Ọ̀yọ́ FM mo ní bẹ́ẹ̀ ni Ìmìládé Yínká Ọlásùnkàn náà bá ní I'm from Ondo State but a day cannot pass without me listening to your station my name is Samuel ẹ̀rí wọ́n ní kò sí ojúmọ́ kankan àwọn ọmọ ìgbọ̀ wa wọ́n èsì ìsọmọ Ọ̀yọ́ ṣùgbọ́n wọ́n máa ń gbádùn wa wọ́n máa ń jẹ àǹfààní gbádùn wa pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe táyà tí tá a bá tún ní nǹkan táàrí mọ́ gbé kéyìn lárugẹ jù báyìí láàtún dábí ẹnu táàrọ̀ bí òrò táàtún ṣe jù báyìí lọ á pè tún léyìí tọ́ dẹ̀ ń pa nínú oko eléyìí ńgbà tí mo sọ bọ̀dá mi Afọlábí Saheed Ayọ̀mídé 2 àwọn náà wọ́n bá wa share rẹ̀ wọ́n láìkì fídíò yẹn wọ́n tún share rẹ̀ látàrí bí àwọn èèyàn sì kún láìkì péjì wa ẹ̀yin náà máa bá wa share rẹ̀
ẹ bá wa share rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o Afọlábí Saheed Ayọ̀dé ẹ ṣé gan. Number 1 àwọn náà nínú Erelú náà wà shopping complex nínú Erelú wọ́n lè tún jẹ́ architect ẹ bá ní ẹ máa pè wọ́n mọ̀ bá yín lẹ́jọ́ ẹ ṣeun àdúpẹ́ o àmọ́ lóore Ọmọládé Olúwafẹ́mi thank you so much bro. Only by the way I was blown with that voice over like say you don work for radio station before the wordplay and deep Yoruba with attention to what Ajisebi will present is exquisite èmi ọlọ́sùnkú olówó kéèkó mọ̀ lọ fún mi yọmí lẹ́yìn ọ̀kan ṣùgbọ́n ẹ̀yin lẹ́ lọ́sùnkú olówó ẹ sáà ti rí bó ṣe kọ́ náà inú rẹ̀ dùn mo dúpẹ́ o thank you Ọmọládé Olúwafẹ́mi. Ta ló tún wà ń bẹ̀ àwọn èèyàn wa nínú gúrùpù àwọn náà kọ́mẹ̀ntì ẹ̀rí Bukimat ó ní as in na your voice be this is beautiful sounds like all those Splash FM Tikun Tedo presenters. Mélòó lára wa ẹ̀rí. Thank you Bukimat ta ló tún wà ń bẹ̀ Major General àwọn náà dúpẹ́ ó ní nice visual especially those ones at the end of the video àwọn náà ẹ ṣeun àwọn náà gbé Yorùbá wọn kàn láìkí rẹ̀ wọn àgbọ̀ Yorùbá lọ tààràtààrà Major General. Thank you Abu Akim ẹ̀rí so all those guys wey dey do advert I dey gbádùn dem Yoruba no be 2s dem get. I am proud to make your acquaintance bro. If only you go accept make you denounce Oyo indigenes I go tell Olofa of Oba make he give you Oba citizenship indigenship. Àbáwá Abu Akim ẹ ṣé o mo dúpẹ́ o ẹ̀rí àwọn tí wọ́n bá gbọ́ nǹkan tí mò ń sọ tí mò ń kà fẹ́sẹ̀ ìbílẹ̀ rìn tí mò ń kà wọ́n ní tí n bá lè sọ pé ìjẹ́ ọmọ Ọ̀yọ́ mọ́ báwọn bá mi sọ fọ́lọ́fọ́ Ọ̀fà kí wọ́n fún mi ní ìwé ìgbélùú ìwé ọmọ onílùú ti Ọ̀fà nígbà táwọn gbádùn Yorùbá mi dáadáa lóríṣiríṣi báwọn bí àwọn èèyàn ṣe kí wa tí inú wọn dùn sí ní tàǹṣe yìí lóríṣiríṣi bàbá wa Abu Akim ẹ ṣeun mo dúpẹ́ mo really appreciate yín o thank you so much láti ẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Olúwarótìmí Àjàyí ó ní ó dá àwọn sọ̀rọ̀ nínú gúrùpù ló wá sọ fún wọn pé òun máa ń gbádùn bí mo ṣe máa ń sọ Yorùbá pé kíní ni Abu Akim pé lórí show mi ni wọ́n bẹ̀rẹ̀ pé show wo ni ẹ ó ní pé kí wọ́n send link lè ṣe bá rí níbi òkè ó ní wọ́n wá sọ fún wọn pé search for Ajisebi Oyo TV on YouTube. Okay, I will do that sharp as soon as possible bí wọ́n ṣe lọ ni wọ́n wá fi lọ ètò tí mo ṣe lọ́jọ́ náà lọ́wọ́ ayé ọ̀kan yẹn tó wà ní YouTube bí ara alẹ́ ẹni máa ń jẹ kòkòrò móbì ara alẹ́ ẹni máa ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bíi tí ń bẹ nínú ibẹ̀ ni wọ́n ní wow we need more content. I dey always gbádùn Ọ̀yọ́ people Yorùbá and I feel they speak and understand Yorùbá better than other Yorùbá folks or something like that. Àwọn gbádùn bá a ṣe máa ń sọ èdè Yorùbá wa ní Ọ̀yọ́ Aláàfin àwa náà kọ Ọlọ́run ni bí ó ṣe bẹ̀rẹ̀ ní gbogbo àwọn èèyàn wá tún fi ń like ní wọ́n fi ń lọ ń wo fídíò yẹn náà fi ń like thank you so much Olúwarótìmí Àjàyí mo dúpẹ́ ọmọ mọ́ lóore o thank you so much èmi náà ni mò ń ga yín bí ó ń yà lù ẹnìkan tó ní wọ́n ní ẹ kú rọ̀lẹ́ o à ń gbádùn rédíò station yín o from Dr. Adeleke Abuja Nàìjíríà bí ìpọ́nmọ Ọ̀yọ́ làwọn náà yóò rí ìsọmọ Ọ̀yọ́ wọ́n láti fáwọn gbádùn tá à ń ṣe Dr. Adeleke adúpẹ́ lọ́wọ́ títí yín náà ẹ ṣeun ọjọ́ ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wá dúpẹ́ o gbogbo yín pátápátá ibi tí a ti ń mówó tẹ̀ fi ń ra dátà torí ẹ lè gbọ́ wa lásán láì lo dátà ẹ lè wò wá lásán láì lo dátà ibi tí a ti ń mówó tẹ̀ fi ń ra dátà àgbà náà ní wọ́bẹ̀ o àpùtí ni tó lókun àpùtí ni tó lọ́sà Ọlọ́run bá yín báyìí náà ṣe títí yín o yóò bá yín gbogbo wa gbé ẹrù wa níbi tó burú o àti ibi tó ti gbé kò ní dá wa dá bùkátà wa ẹ ní ṣàṣetì o ẹ̀fún ìmọ́jọ́kọ́jọ́ mọ́ yọ ìtì é di bàrà o ẹ̀fún òní mú ìbò méjì wá mo dúpẹ́ mo rí àfiṣẹ́tì yín o mo dúpẹ́ fẹ́ òfin mélòó ní gbogbo ara mi kí ni mo mọ̀ ọ́ wí kí ni mo mọ̀ ọ́ sọ ṣùgbọ́n ìfẹ́ pé rẹ̀ ń lò tẹ́ fi ń gbọ́ wa tẹ́ fi ń sọ̀pọ̀tì Ọlọ́run ọba ibi tí mò ń gbà á wò ní Ọlọ́run ọba kò ní sọ mí di àìdá níbi ibẹ̀ mi sì ní jọra ní lójú lágbára Ọlọ́run ẹ ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o tó rẹ́yìn lè ṣe tí ò tẹ́ kọ́rùn lọ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú ọ̀pọ̀ èèyàn ní òwò bídà wà á sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ láìkì fídíò yẹn náà tẹ́ kọ́mẹ̀ntì ó kàn jẹ́ pé tàwọn tó kọ́mẹ̀ntì nìkan ni mo grab àwọn tó ń láìkì ẹ̀ náà mẹ́ta ẹgbẹ́ wọn kọ́mẹ̀ntì àtẹ̀yin tẹ́ láìkì àtẹ̀yin tẹ́ subscribe àtẹ̀yin tẹ́ láìkì péjì wa àtẹ̀yin tẹ́ follow wa ní Facebook àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa ní Twitter lọ́la wà ní Twitter Ajisebi Oyo
rédíò ní Twitter @ajíṣebí ọ̀yọ́ rédíò ní Twitter www.facebook.com/ajíṣebí ọ̀yọ́ rédíò www.ajíṣebíọ̀yọ́radio.com tv.ajíṣebíọ̀yọ́radio.com lẹ́bílẹ̀ dé orí YouTube channel. Ẹ ṣeun gan ni dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Ìdọ̀bálẹ̀ mi rèé o. Ìdọ̀bálẹ̀ mi rèé ibi ló fún oyin má dọ̀bálẹ̀ tí ń nà fẹ́lẹ́fẹ́lẹ́ tí má yìí fún ti lọlẹ̀ ṣùgbọ́n kámẹ́rà ò ní lè gáàpù. Ẹ ṣeun gan ni o. Adúpẹ́ tó fún àmọ́ lóore o. Adúpẹ́ tó fún adúpẹ́ tó fún Ọlọ́run ọba yóò wà gbogbo COVID-19 sì ń bẹ́ ń gbòòrò. Ẹ máa lo face mask o. Bẹ́ẹ̀ tiẹ̀ fún bẹ́ẹ̀ lò fún COVID. Eruku ń bẹ nígboro ní ìsìn tẹ́ bá ti fi ń bomú yóò sì máa ṣe iṣẹ́ méjì kan àti COVID-19 àti eruku tí ọmọ wọ inú àgbáre wa lọ. Ẹ ṣé o, kẹ́ ẹ stay safe. Ọlọ́run yóò máa wà pẹ̀lú gbogbo yín. Adéyínká Ọlásùnkàn lèmi ń jẹ́. Bọ́ bá kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọjọ́ kan rí òòrùn arọ̀ wọ̀ adé á fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé. Ǹjẹ́ kí láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe o ilé olúwẹ̀rí ìgbóná inú ilé yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ibi iṣẹ́ yín ò ní gbóná o ẹnu okòwò yín ò ní gbóná o tútù láàárọ̀ dẹ tútù láàárọ̀ bàbà mo fọ Ọlọ́run sọ yín o mo fà yín lọ́lọ́run lọ́wọ́ èmi ní ìmọ̀ wá àwa láàmọ̀ wá ẹ̀yin láàmọ̀ bá agbé ló dalẹ́ àlùkò ló dàárọ̀ òdídẹrẹ́ ló dìyálẹ̀ tọ̀ lákòókò pẹ́tẹ́ tó rìn wọn ò fẹ́ ń kú ó tajẹ́ lóko adé áfúnmọ́rẹ́ mi àtàgbàwọ̀ sí lọ́fà ọba rò ń dá abádé yìí lọ́mọ àtẹ̀yìn bẹ́ńkùn dákẹ́rì gidi kí n wá fi ìpolówó ọjà wa sí iléeṣẹ́ wa sí ká máa gbà pọ̀ ó dàbọ̀ ó dìgbà ọ̀fẹ́ gbé ń fà. iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí mo ti rí nínú iléeṣẹ́ tó dàbí Ajíṣebí Ọ̀yọ́ online television and radio àṣẹ lóòótọ́ ni pé orúkọ a máa rọmọ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́ létà sàníkàsọ ni àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí táwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ti ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sanyán ni bàbá ẹ sọ àlárì ní bàbá ẹ wò ìlàsà àrùkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà kájú lè máa bùgbà yín jẹ lójoojúmọ́ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio àṣé Ajíṣebí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.